Oriyomi Hamzat has been cautioned to stay off Timothy Adegoke case. He posted on a Facebook page, "I just received a court order from Osogbo High Court to stay away from Timothy Adedoyin case. I can only do my pushing on the ground, not on my radio or my social media again. Never mind, we are working on sound to argue our case. But can we get a fiat before Tuesday? Olagbara, no retreat, no surrender." My people, this one tough. This one will be say the family of Adedoyin don't carry Oriyomi Hamzat go court. Say making no talk about the case again. That is to tell you say the case no be small matter. And since now recently now then go court for Abuja. For the video what I first show now, I see say Raman Adedoyin they try to threaten Gbade Adegoke, wey be saying na the brother of Timothy Adegoke. So tey the man converse, come reply, give am the same thing wey him tell am. So my people now, as this case dey go like this, even Oriyomi Hamzat no fit talk say na like this the matter go be. But wetin dem dey try to tell people be say make people support them, make dem help them to gather money so that dem go fit hire SAN to take over the case. Because according to im report, e talk say more than 2-3 SAN na him speak for Adedoyin. Say if no be say dem even go there sef, na God, if it be say na that day God dem for release Ramon Adedoyin. So the family and everybody they try to plead to the public to help them raise money so that dem go use support, dem go use and get SAN, better lawyer wey be say go fit argue their case, go fit argue the case well for court. So my people, anyhow wey the matter dey go, we go dey let una know. So for now, the thing wey the family need be say na money to support themselves for the case. As you know, say na the breadwinner of the family na him don die, so they need money to hire SAN. No be one, no be two. So at the matter they go, I go dey give on our updates. If na the first time wey be say you dey watch my channel, abeg click that subscribe button to subscribe. Also make you click that notification bell. Now that one go remind you anytime we be say we drop new video. So my people, I go dey go now till we meet another time. Bye for now. Lágbára Ọlọ́run à ní tẹ́rù káńtì fẹ́lì kankan wa mọ́. Mo kí the EYM president àti àwọn èèyàn wọn fún ètò tí ẹ ṣe yìí. Ní agbára Ọlọ́run, Olúwa máa fún ní ọgbọ́n ìmọ̀ àti òye tí ẹ máa fi ṣe. Ohun tí a fẹ́, òun náà ni ìdájọ́ òdodo. Kí la fẹ́? Ìdájọ́ òdodo. Ohun tó ṣẹlẹ̀ yìí ó bà wá lọ́kàn jẹ́, ó sì jẹ́ ìfàsẹ́yìn fún ìlú Èrúwà. Àwa jẹ́ ìlú tí ó jẹ́ pé a máa ń bọ̀wọ̀ fún òfin. Bí bẹ́ẹ̀ kọ́, àìṣèjò àmọ́ nǹkan tó yẹ ká ṣe o. Ṣùgbọ́n a máa ń bọ̀wọ̀ fún òfin. Àwa fi eléyìí àfi sọ fún ìjọba láti òkè lọ́run wọ́n jẹ́ kí ìdájọ́ òdodo ó fi dìbò rẹ̀ o. Lágbára Ọlọ́run àdérò ilé ìlànà ìwà mọ́. Ìgbésẹ̀ kínní lélẹ́yìí tí a ṣe lónìí yìí. Ní ọ̀la a ṣe ìkágbá rẹ̀. Ẹ jọ̀ọ́, inú mi dùn bí gbogbo wa ṣe ṣe lénìí o. Torí pé a ṣe bí ọmọ ọkọ, a sì ṣe ọmọlúwàbí. Bí a ṣe ṣe lónìí yẹn náà, bẹ́ẹ̀ mo fẹ́ ká ṣe lọ́la. Ká ṣe ohun gbogbo níwọ̀ntúnwọ̀nsì, ká dẹ̀ bọ̀wọ̀ fún òfin. Ká ṣe ohun gbogbo débi pé ìgbà tí àwọn èèyàn bá máa sọ̀rọ̀ nípa ohun tá a ṣe, wọ́n á máa yìn wá láwo. Lọ́la á fi ara Timothy Adegoke á fi fún ilẹ̀. Olúwa di ìyàwó ẹ̀ mú, Olúwa di ìlú Èrúwà mú. Lágbára Ọlọ́run, irú ikú báyìí àníri láàrin wa mọ́. Ọlọ́run wà pẹ̀lú wa. Ẹ ṣe ẹ̀kú àtàrọ̀ gbogbo ní mo kí o. Ó tẹ́lẹ̀ rú o! Ó tẹ́lẹ̀ rú o!
orúkọ mi ní ọ̀nàrẹ́bù ọbalọ́wọ́ olúgbéga Abíọ́dún alága ìjọba ìlà oòrùn Ìbàràpá. Thank you very much. Hello, gbogbo ẹ̀rọ pátápátá. Ọ̀rọ̀ èèyàn àbúrò arábìnrin àkùn ọmọ ò ní jẹ́ kí a rí àyọlọ́bí mọ́ láyà wa lágbára náà gbogbo irú burúkú báyìí níjẹ́ ìṣòro náà dáwọ́ ìṣòro lórí ikú ẹ̀gbọ́n wa because ẹ̀gbọ́n ló jẹ́ sáwa by the virtue of bàṣẹmọ́ra kò sẹ́ni tí ò dùn ànànà tó pàṣẹlẹ̀ gbogbo á mọ̀ pé kò ń ṣe kú àtọ̀dọ̀ Ọlọ́run àwọn ẹni bí ló gbẹ̀mí ẹ̀ tọ́lọ́run sì ti kojú àṣebíyàn àgbógbó ti jẹ́ tọ́lọ́run pẹ̀lú ìgbésẹ̀ tí ó gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ àwọn stakeholders wá sí gbé lágbára Ọlọ́run ẹlẹ́ṣẹ̀ Adédoyin ò ní lọ láì jìyà. Ṣùgbọ́n nǹkan tó kọ̀ wá bẹ́ẹ̀ ni pé a gbàdúrà kan Ọlọ́run kó tu ẹbí tí ẹ̀gbọ́n wa yìí tó ti jáde Ọlọ́run kékeré torí kò sírú ẹ̀tù tí wọ́n fẹ́ pa sí ọlọ́kàn tó bá ṣe kọ́nà fúnra rẹ̀ kó kọ́ńgọ̀ tó wọn kọ́nà dẹ̀ dúró ti àwọn ọmọ àti ìyàwó tó fi sílẹ̀ torí kò rọrùn ẹni tó jẹ́ breadwinner of the family and tó ń gbọ́ sí ìyàwó tó ń gbọ́ tọmọ èwo tó ṣe kókó most of these things that we are doing though we are seeking for justice but at the same time we still need to ask for the grace of God upon the family that our brother left behind. Mo gbà ládùúgbà pé àyọ́lọ́bí báyìí kò ní ṣẹlẹ̀ mọ́ lórúkọ náà. Nígbà ò lè sí bí for one reason or the other. But lórúkọ náà lọ́la àárọ̀la gbogbo àjọ máa ṣẹ́kù gbé ni láti lè fún èèyàn wa ní last respect. Láti wákàtí òyìn lọ, ayé Adédoyin bàjẹ́. Fáṣùgbà mi dé. Lọ́tẹ̀ yìí o, èmi gángan máa gbọ́. Fáṣùgbà mi dé. Ọ̀rọ̀ rẹ ló wù wá ká máa gbọ́ o. Fáṣùgbà mi dé. Ìyàwó Ọlákúnlé mi Fáṣùgbà. Fáṣùgbà mi dé. Adùn idán la wà lórí rẹ̀ o. Fáṣùgbà mi dé. Ẹ wo educative program tí a mi sọ. Fáṣùgbà mi dé. Àwa ò ní kólókó máa ròkò. Fáṣùgbà mi dé. Àwọn tẹ̀ní kọ́lọ́nà máa yẹ̀nà. Fáṣùgbà mi dé. Àwọn tó bá roko kó máa gbọ́ wa lọ. Tó bá yẹ̀nà kó máa gbọ́ wa lọ. Ẹ Ọlákúnlé mi ọmọ Fáṣùgbà o. Fáṣùgbà mi dé.